Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdè ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà pé àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ pápápá ni mo fẹ́ sáré ṣe léyìí lẹ́nu àìpẹ́ yìí náà ni mo ṣètò kan níbi tí mo ti sọ wípé Nigeria must break up mo rí response àwọn èèyàn lórí orí Facebook nìkan náà ni so mo dẹ̀ láti react lé lórí because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn criticize mi ń bẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ pé ó yẹ ká break up ni gbàtà ti sọ ti pẹ́ ń kọ́ and eléyìí tó wá dùn mí ń bẹ̀ tàbí tó fẹ́ mú mi sọ̀rọ̀ ni àwọn èèyàn tí wọ́n ń ṣépè ń bẹ̀ I don't really understand mi mọ̀ dísì tán fi ń ṣépè mọ̀ dí tán fi ń ṣépè mọ̀ tán ń ṣépè fún mọ̀ bóyá mi ni problem ilé ayé wọn mọ̀ bóyá mi ni origin ìṣòro ilé ayé wọn mọ̀ bóyá mi ni jẹ́ kó dáa fún wọn mọ̀ bóyá mi ló jẹ́ káyé wọn bàjẹ́ mọ̀ bóyá mi ló jẹ́ kébi ó máa pa wọn mọ̀ bóyá mi ni ò jẹ́ kán ríṣẹ́ ṣe kò tí ì yé mi because to the best of my understanding èmi kọ́ ni Bọ́lá Ahmed Tinubu èmi sì kọ́ ni Yorùbá nation èmi kọ́ ni mo delay Yorùbá nation èmi kọ́ ni ìjẹ́kẹ́ gba Yorùbá nation because I am nothing I am just somebody just an entity èèyàn kan péré ni mí báwo lẹ ṣe máa ní lọ́kàn wípé Yorùbá nation tẹ́ gbà Awikonko kan ni ò jẹ́ kẹ́ gbà á ṣe bẹ́ẹ̀ ńgbà tẹ́ bá lè tẹ́ lè gbà tẹ́ dẹ̀ bìlí pé bànújẹ́ nìkan ò túlù ẹ gba nǹkan tẹ́ fẹ́ gbà náà ẹ lọ gba Yorùbá nation wálé kí gbogbo ọjọ́ enjoy ẹ̀ ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ kò sọ nítorí pé kẹ́nìkan máa gba Yorùbá nation orí Facebook yẹn náà ní problem link lásán ni mo share síbẹ̀ Nigeria must break up àwọn tó bá wà intelligent wọ́n máa kọ́kọ́ listen sí program náà kan tó comment but bad wagon ló wà lórí Facebook tẹ́nìkan bá ti comment báyìí àwọn òpònú bí ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí ní comment the same thing or something similar sábẹ́ gbàtọ́ yẹ pé wọn ní làákàyè akúrí ni wọ́n torí ẹ̀ náà ni ó jẹ́ kí wọ́n lọ ńlẹ̀ torí ẹ̀ náà ni ó jẹ́ kí wọ́n mọ nǹkan tọ́tọ́ torí ẹ̀ ló jẹ́ ká máa gbóríṣiríṣi àwọn èèyàn sípò Bọ́lá Ahmed Tinubu is not your problem government Nigeria is not your problem ẹ̀ ń bá ti róyún Fúlàní lọ́rọ̀ ìjọba Nàìjíríà tẹ́tẹ́ ló ti mọ̀ fífún ní ó fi bí kò sí ìjọba tó sàn wárí kò sí ìjọba tó improve rí láti ìgbà tán ti ń yan ìjọba tán ti ń yan government tán ti ń yan president ní Nàìjíríà ìwọ ló better kò sí lè tó better why will you be expecting from somebody so now mo wà surprise ìgbà tí mo ráwọn èèyàn tí wọ́n ṣe pé rẹpẹtẹ well I've done the needful mo ti block wọn mo ti ban wọn kó lórí page mi you said nonsense on my page and I block you off I don't care òpònú mi máa sọ and I like this man before ìgbà tó ti bẹ̀rẹ̀ sí tó ti ṣe kinní kan ìgbà tó ti kó nu Yorùbá nation ni ò jẹ́ like ẹ̀ mọ́ mi ò feel likeness ẹ̀ because likeness ẹ̀ ò fowó sí mi lápò kò gbọ́ bùkátà ilé ayé mi bó mo ṣe á mọ̀ pé ó like mi bó mo ṣe mọ̀ pé ó tẹ̀lé mi because I don't follow people blindly I follow people with heart and I follow people with sense tí máa ń tẹ̀lé èèyàn tó ń lọ sójú ọ̀nà tó bá dẹ̀ ti yà sínú gbó máa dẹ̀ padà lẹ́yìn ẹ̀ kò sọ pé kí n tẹ̀lé lọ́nú gbó náà láti jọ́ tẹ̀sí ń pariwo sẹ́ẹ̀ tí wàá gba Yorùbá nation ni and mind you Nigeria must break up tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ right up ni lo sense ẹ̀ right up èèyàn kan ni right up èèyàn kan ni mo wá interpret and you should listen to it attentively from A to Z part mẹ́ta ni mo fi ṣe part 1 part 2 part 3 mo analyse the point ẹni yẹn ni àwọn èèyàn tó wà intelligent gbọ́ wọn kan sára so ó jẹ́ kí n wá agree pẹ̀lú ara mi because mo sọ tẹ́lẹ̀ pé mo mọ irú èèyàn tó wà lórí TikTok mo mọ àwọn èèyàn tó wà lórí Facebook mo mọ àwọn tó wà lórí YouTube mo mọ àwọn tó wà lórí Twitter mo mọ àwọn tó wà lórí Instagram so òye ti yé mi gbangba wípé lóòótọ́ àwọn òpònú lọ́pọ̀ lórí Facebook àwọn èèyàn kọ̀ọ̀kan tó lọ́pọlọ ń bẹ láàrin wọn bọ̀ wọn ò kí ń pọ̀ àwọn báńdùágọ òpònú àwọn dìdìrín yẹn àwọn ló pọ̀ lórí Facebook they will be commenting nonsense they will be saying sort of things
wọn ní ronú jinlẹ̀ kan tó sọ̀rọ̀ rárá, wọn kì í fira wọn sípò èèyàn rárá. How will you turn people to àǹjànú? How will you turn people to spirit? How will you turn people to demigod? I am not a spirit, I'm a human being like you. Correct it. It doesn't mean we should stay there. Òpònú kan ni àwọn èèyàn kan correct ẹ wípé but you should have listened to this man. Ó ní ó ṣe àwa fans ẹ, ó dẹ̀ gbọ́dọ̀ bẹ̀bẹ̀. What am I going to beg you on? Ṣé dáàdi ẹni mo ṣẹ̀ ni àbí mọ́mí ẹ àbí wọ gangan kí ni mo fi ṣe ọ́? If you don't agree with me or whatever I say, you just go away. You don't need to come and say rubbish on my page. The page belongs to me. I created it. It belongs to me. And whatever I do, it's my life. It doesn't concern you. So I don't know the reason why. Tó fi jẹ́ wípé gbogbo wàhálà lé ayé yín ẹ máa wá fẹ́ express ẹ lórí Facebook, frustration lé ayé yín, anger lé ayé yín ẹ máa wá fẹ́ gbé lórí ẹnìkan lórí Facebook àbí lórí social media. Nobody is your problem. Ìwọ gangan nìṣòro ayé ara ẹ. Yẹra ẹ wò. Èèyàn mélòó ló ń fà wálẹ̀ lójoojúmọ́? Because that is your nature. Anybody tí bá ti ń drag èèyàn wálẹ̀ náà ò ní gòkè. Because ilẹ̀ ló máa wà láti fa èèyàn wálẹ̀. You can't drag down somebody from up at the up. O lè wà lókè kó tó máa fa èèyàn wálẹ̀. How do you do that? Sẹ́sẹ̀ ló ti fẹ́ fà ní àbí látorí. Anybody tí bá ti ń sọ pé kọ́ ọmọlàkejì ọmọ lọ òun náà ní kó lójú kan. And lo and behold, ẹ ń bá fi ọdí gàgà ojú ọ̀nà ibi apá rẹ bá gùn mọ́ nípa gbé pin ibi tí mo bí mo ṣe náwó ẹ̀ nísìnyí majority ló máa kọjá ń bẹ̀ yẹn majority ló máa gba bíbá ẹ̀ kọjá. That is applicable to you. So majority yín wà lórí social media iṣẹ́ tẹ̀ ń ṣe lójoojúmọ́ ni pé láti máa wọ ẹ̀ tẹ́ fẹ́ attack ẹ̀ tẹ́ fẹ́ frustrate ẹ̀ tẹ́ fẹ́ múlẹ̀ ayé sú ẹ̀ dẹ̀ múlẹ̀ ayé sú àwọn èèyàn kan bẹ́ẹ̀ but no not me. Kò sẹ́nìyàn kan tó lè múlẹ̀ ayé sú mi because mo ti wà prepared ní tèmi mo ti múra yín wá kí n tó wá sórí social media mo ti múra ilé ayé lẹ̀. And what God created me, He created me in full. Kò create mi láàbọ̀ kò dá mi láàbọ̀. I don't care about what you say. I don't care about what you do. I care about my head, my life, myself, my family. So kẹ́nìkan anybody tó bá ti wá sórí Facebook mi àbórí social media mi tó bá ti ń sòṣì máa block wọn off ni. And thank God and to God will be the glory. Majority wọn mọ nǹkan tí mo ń ṣe láti ẹjọ́ ẹ̀ láti wá tí mo ti kó lórí Facebook. I've left Facebook months ago. Link lásán ni mo ṣe àṣìbẹ̀ mi ṣe program kankan bẹ́ẹ̀. I am doing fine. Nobody attack me on where I am presently. Mo rí báwọn èèyàn tó wà responsible ló wà lórí YouTube. Àwọn náà mo dẹ̀ wá lọ. Wọ́n dẹ̀ encourage me day in day out. Kò sí nǹkan tí mo ṣe táwọn tó wà lórí Facebook contribute sí. Àfàwọn tó wà lórí YouTube náà ni. Because àwọn àgbàlagbà ló wà ń bẹ̀. Àwọn tó yé ilé ayé ti yé ló wà ń bẹ̀. Ìkọ̀ọ̀kan àwọn àgbàlagbà yẹn ló wà lórí Facebook. Wọn ò dẹ́n sòsì tẹ́yìn ṣe ń bẹ̀. Wọ́n ní wo àwọn àgbàlagbà yẹn tán wà lórí Facebook. Wọ́n fẹ́ wá kí ọ̀rẹ́ wọn tó ń ṣe birthday. Ó tán. Wọ́n fẹ́ wá kí ọmọ wọn tó ń ṣe birthday. Ó tán. Wọ́n fẹ́ wá àwọn èèyàn tó gidi tó ń ṣe program. Ó tán. Because àwọn èèyàn kan gidi wà responsible tí wọ́n ṣe program lórí Facebook. Tó yẹ pé Facebook ní ṣọ́ọ̀ṣì tiwọn. So àwọn yẹn làwọn ìyá yẹn làwọn bàbá yẹn wá. Wọ́n bá dẹ̀ ti wò wọ́n tán wọ́n kúrò lórí Facebook tiwọn nìyẹn. Bọ̀dọ̀ ẹ̀yin ọmọ kéékèèké náà nìṣòro ilé ayé. Ẹ̀yin ọmọ kéékèèké náà nìṣòro Nàìjíríà. Ẹ̀yin gangan ni problem Nàìjíríà ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yin problem Nàìjíríà. Because nítorí ẹ kó bó yín ọ̀bọ̀ kò bọ́. Nítorí ẹ kẹ́ ẹ fèsì gan ìtàlẹ́ ẹ fèsì ẹ̀. Ọjọ́ ọ̀la yín tó yẹ kẹ́ ẹ bójútó ẹ bójútó. Ọjọ́ ọ̀la lẹ̀ ń bójútó. O ti gbàgbé pé gbá tá a bá fi wíkà láfi san. Ìwọ lè má sí lórí Facebook, o lè má ṣe program lórí Facebook. Ìwọ náà ládàáwọlé kan. Ìwọ náà ní tó nílọ́kàn ó ní àlànà o. How will you feel táwọn èèyàn kan bá ń bà láyé jẹ́? How will you feel táwọn èèyàn kan bá ń baṣẹ́ tó ṣe jẹ́? Let assume you are a bricklayer nísìn. Wọ́n wá gbéṣẹ́ fún ọ, o lọ mọ́lé, o ti mọ́lé tán kó tó débẹ̀ láàárọ̀ ti wó palẹ̀. How will you feel? Ṣé tó bá fẹ́ mọ́ padà, ìwọ lọ ra block mi, ìwọ lọ ra cement mi. Kí ni tó fẹ́ sọ fún onílé? Sónílé ló sọ pé wá wó nǹkan ẹni. I don't know. Ṣé tó bá fẹ́ kọ padà, ó tún béèrè owó iṣẹ́ mi lọ́wọ́ onílé ni. How will you feel? Tó bá jẹ́ business ló ń ṣe, okòwò ló gbé kalẹ̀. Táwọn èèyàn kan wá sọ pé káwọn èèyàn kan má patronize ẹ. How will you sell? How will you make ends?
bóòlù ti fọ́ gbọ́ bùkátà lé ayé ẹ. Mi ò sọ pé anybody ó máa nurse anything against me. Nurse whatever you wanted to nurse. I don't care. I don't bloody care. I don't send you. I don't even see you. Torí pọ́ sọ̀rọ̀ nípa kinní kan láti ìgbà wo, látọdún wo, látàsìkò wo. Olórí burúkú ẹ̀ dẹ̀ ń lọ sí church ó dẹ̀ ń pray. Ó dẹ̀ ń sọ pé kọ́ ló ń dáríjì ẹ̀. Ọlọ́run ṣe máa dáríjì ẹ̀. Ó dẹ̀ ń kírun wákàtí 5 lójoojúmọ́. Ó dẹ̀ sọ pé òun ṣe àtàgàfúrú láì sọ Ọlọ́run máa gbẹ́bẹ̀ ẹni. Sọ wá Ọlọ́run wá gọ̀bí ti ẹni. Ìwọ́n ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Òun náà sì ń tí ò nídìí against anybody. Ọ̀rọ̀ 3 years, ọ̀rọ̀ 4 years, ọ̀rọ̀ 2 years. Wá nítorí ẹ̀ ló ṣe ń bínú síra ẹ. Èèyàn kan ò lè ré mi bínú sí náà. Èèyàn kan ò ré mi bínú sí. Because ìgbà tó bínú kí láǹfààní ẹ. Ó yàtọ̀ sórógbó. Orógbó tá a pa sí ọ̀láwẹ́. Orógbó tá a jẹ lẹ́nu tó tún korò. Ewé ẹ̀ ò ṣe é pọ́n kọ. Ààrẹ igi ẹ̀ fi dáná. Òòṣà tán tó fi ń bọ́ tún ju òòṣà líle. Kí wá lò sàn kí wá láǹfààní ẹ. O ò rí múlẹ̀ o rárá fẹ́ náà ni. Ilé ayé ẹ̀ ò fọhùn. Ògo ayé ẹ̀ ò fọhùn. Ilé ayé ẹ̀ ò sọ̀rọ̀. Ilé ayé ẹ̀ ò fògo fọ́lọ́hun. Ilé ayé ẹ̀ ò nítumọ̀. Ìwọ́gò tí mo bó ṣe fẹ́ bá ibò ọmọ tí mo tó fẹ́ bá bí yàrá já. Ìjọ́rí tí àwọn èèyàn tó ń try láti fà wálẹ̀ yìí ó ṣeé ṣe kó já àwọn ló máa lift ẹ up lọ́la. What do you think about that? Tán bá lift ẹ tán bá lift àbúrò ẹ ńkọ́? Tán bá lift ẹ tán bá lift ẹgbẹ́ ẹ ńkọ́? Tán bá lift ẹ tán bá lift ọmọ ẹ ńkọ́? How will you feel about that? What do you say? We can all make life better. We can make the whole world better by seeking peace, harmony, love instead of hatred. Stop all this nonsense on social media. There are a lot of things, a lot of good things we can be doing on social media to impart lives, to make people laugh, to make people happy, to restore joys. So what's your problem? Iṣẹ́ kan tí wọ́n mọ̀ ṣe láyé ni láti antagonize èèyàn. What's your problem? Kí ló dé bá lé ayé yín gan? Kí ló ń ṣẹlẹ̀ sí gan? Àwa lè torí pé wọ́n ní ká má sọ̀rọ̀ ká wá mú Sudani kéwúrẹ́ ọmọ adọ́sùn jẹ lọ́wọ́ ẹni. Káwa ní àwọn fans ni o. No, it's not like me o. You do your own, God do his own. And I would rather lose you than lose my God. Because he be there for me. He's been there for me from onset. Láì jọ́ tí mo ti délé ayé lọ́lọ́run ti wà mẹ́ pẹ̀lú mi. Ìbárẹ́ ayé ìsọ̀tá Ọlọ́run ni. I love God. And àárín èmi àtọ́lọ́ ni mò ń pray kó má dàrú. Àárín èmi àti ìbá dàrú. There are a lot of people in this world. If you soldier go, soldier come. Do you know the irony? People are following me day in, day out. Àwọn kan ń jáde, àwọn kan ń wọlé. Go to my YouTube channel. Mi ò rápẹ̀rẹ̀ pé àwọn èèyàn kan ń subscribe. People are subscribing every blessed day. That means I'm doing something special. It might not be special to you because of your daftness, because of your stupidity, because of your foolishness, because of your ignorance, because of your gullibility. It doesn't mean I'm not making sense. My sense might not sound sense to you. Torí pé wọ́n gangan o níran gidi o dẹ̀ ní o dẹ̀ lọ́pọlọ o dẹ̀ lóye gidi wọ́n gangan dẹ̀ ponú. I'm not here. I can't be here to be begging you for nothing because I did nothing wrong. I'm doing my job the little way I could. Nobody can do it all o. Kò sẹ́dá kan tó lè ṣe gbogbo nǹkan tán, kò sẹ́dá kan tó lè táyé lọ́rùn. I've known that from onset. So I'm not here to please you. No. Just here to do my job. The little I can. So, and if you are not comfortable with that little, you can as well pack well. It is not compulsory. Tipátìkúùkù kọ́ ni wọ́n fi ń fẹ̀yàn tàbí náà fi ń ṣe náà fi ń like nǹkan tí èèyàn bá ń ṣe. Once again, stop cursing me unnecessarily. Stop abusing me. Stop calling me names. Tó bá fẹ́ jẹ́ kọ́ lọ́n jẹ́ ọ́ níyà. Ọwọ́ ẹ̀yẹn tó bá ń gbọ́ fẹ́ fi gbé nǹkan rí ṣe. Ó fẹ́ fi gbé àgbéyé ọmọ. Má fi type nonsense sórí page mi o. You can do it somewhere else or for some other people. Not me. Ìka ẹ̀yẹn tó bá fẹ́ kákan dùn bá yí ẹ̀jẹ̀. Tó dẹ̀ fẹ́ fi gbé ọmọ rí ṣe. Tó fẹ́ fi gbé ọmọ ayọ̀ jó.
tó fẹ́ fi gbé nǹkan rí sí ilé ayé ẹ̀ tó fẹ́ fi ka owó tó fẹ́ fi ka òṣì tó fẹ́ fi ka àgbàná má fi tẹ ìtẹ̀kùtẹ̀ sórí péèjì mi mọ́ ẹ̀bẹ̀ yọ kan tí mo lè bí ọ́nù o tó bá ti wá mọ̀ pé ó fẹ́ ṣòfò ó fẹ́ pàdánù mọ̀ tó tẹ̀tẹ̀kùtẹ̀ síbẹ̀ o lè park well kò pọn dandan so and mo mọ̀ wípé bí tá a ti ráwọn èèyàn burúkú náà làwọn èèyàn rere wà lórí same Facebook yìí àwọn èèyàn rere tó wà ń bẹ̀ wá nílé kọ́mẹ̀ntì mọ́ àwọn tó ní initiative ò nílé kọ́mẹ̀ntì mọ́ àwọn tó ní làákàyè ò nílé kọ́mẹ̀ntì mọ́ àwọn tó gbọ́n ò nílé kọ́mẹ̀ntì mọ́ àwọn tó jágbàlagbà tó lọ́pọlọ ò nílé kọ́mẹ̀ntì mọ́ because àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ yìí they can attack anybody wọn ò ní mọ éèjì wọn o wọn ò ní mọ status wọn o wọn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ìyá oníyàá báwọn bá bó ń bábá lórí ọ̀rọ̀ tí ò nídìí mo kú wọn rí gbogbo ẹ̀ lórí Facebook lórí péèjì mi anybody tó bá ti defend mi báyìí wọn attack kan sáré attack ẹ ni àwọn náà lè dá wọn lóhùn padà ẹlòmíì ó ya pákó ẹ̀ yóò ya kúrò ńbẹ̀ so gbogbo ẹ̀yin ìyá alálùbáríkà ẹ̀yin bàbá alálùbáríkà ẹ̀yin ẹ̀gbọ́n alálùbáríkà tẹ́ wà lórí péèjì mi àbí lórí YouTube mi ìdáwọ́lé yín ò ní da kò ní dojúrò gbogbo iṣẹ́ yín ò ní dojúrò lágbára Ọlọ́run kò sí nǹkan tẹ́ ẹ ṣe láyé ìtọ́wọ̀ bàjẹ́ máa kàn kò séso tó jáde lára yín tó máa mọ̀ nira lágbára Ọlọ́run àánú làwọn ọmọ yín máa bá pàdé nílà oòrùn níwọ̀ oòrùn láríwá lẹ́ngúsù lágbára Ọlọ́run mo mọ̀ ẹ máa fi ilẹ̀ lọ́kàn gbé bọ̀ báyìí ó dísáàfù nǹkan tí wọ́n ṣe é fún náà o pé ń rò lọ́kàn bẹ́ẹ̀ ire àtàánú ò ní fi sílẹ̀ so gbogbo àwọn ọmọ yẹn èèyàn ò lè fẹ́rù wọn kù but lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sí ọpọlọ wọn because ọpọlọ wọn ò pé wọn wá ní ẹ̀rà bíi tọpọlọ ti pé ẹ̀rà yàwúyàwú ni wọ́n wá ọpọlọ wọn ò gbé nǹkan míì mọ́ ìmukúmu tán fẹ́ mu ìjẹkújẹ tán fẹ́ jẹ ìṣekúṣe tán fẹ́ ṣe jìbìtì tán fẹ́ lù nìkan ló wà lọ́pọlọ wọn náà ni ó jẹ́ káyé ó nítumọ̀ mọ́ ní ó jẹ́ káyé wọn ó nítumọ̀ mọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè China wọ́n wà industrious àwọn ọ̀dọ́ tó wà ní India wọ́n wà industrious majority wọ́n ti wà into acting lọ sí India kò sí actor ní India kò sí actress ní India tí ò ní kọ́kọ́ mọ jójó so long time training ni wọ́n ní anything tẹ́dá bá fẹ́ ṣe láyé ó gbọ́dọ̀ mọ̀ lámàdójú Yorùbá ní ààbò ẹ̀kọ́ kì í gbé ní débi gíga o lè láàbò ẹ̀kọ́ lórí nǹkan kó wá sọ sí ìdí mbẹ́ it's not possible ọkọ̀ ṣe mẹkáníìkì ọkọ̀ láàbọ̀ ọkọ̀ tán ìgbà tó bá bẹ́ẹ̀ ń yin èèyàn méjì jẹ́ tán bá rán ọ lẹ sẹ́wọ̀n bí ẹ̀mẹ́ta ilé orí ọpọlọ ẹ máa pé ó drop ẹ̀ náà nǹkan bricklayer ọkọ̀ tán ọkọ̀ pé gbogbo blọọkù fọ́mọ lọ́wọ́ o tó lé ilé bẹ́ǹdì sáwọn ẹlòmíì ò tún wá gbéṣẹ́ fún ọ ọkọ̀ ṣe pẹ́ńtà ọkọ̀ láàbọ̀ ọwọ́ akọlẹ̀ lérí balabala ibìkan díìpù ibìkan láìtì táwọn ní wàá sọ pé tá ń kun ń sọ pé ṣé fọ́nísọ̀ ló gbé painting fún ni mẹkáníìkì ló máa kun lé balabala báyìí ṣé painter náà dẹ̀ lélẹ̀ sọ̀ọ́ sanwó fún so whatever tẹ́dá bá fẹ́ ṣe láyé ẹ̀dá gbọ́dọ̀ kọ́ lákọ̀ọ́yege anybody tó bá wá invest time to learn something láti kọ́ ẹ̀kọ́ kan bóyá nílé ìwé tàbí lẹ́nu iṣẹ́ kan tọ́dẹ̀ fẹ́ fi nǹkan yẹn ṣe rere yóò mọ kí ló ń pass through kó n tó achieve nǹkan tó ìwọ̀nba nǹkan tó ń achieve kó n tó wá ní lọ́kàn láti tó fi achieve nǹkan tó ga kó wá fọkàn rò ó káwọn èèyàn kan máa ba nǹkan yẹn jẹ́ káwọn èèyàn kan máa fẹnu condemn ẹ ó jẹ́ mechanic ẹnìkan ẹ̀sẹ̀ wá gbé mọ́tò dé ó fẹ́ wá sí lọ́dọ̀ ẹ kẹ́nìkan wá lọ súnmọ́ ẹnìyẹn pé ẹni tẹ́ fẹ́ gbé mọ́tò fún yọ̀ọ̀bà mọ́tò yìí jẹ́ o àyè má gbé mọ́tò fún how will you feel so ní sọ́dìjà ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí lára wa tó wá ń baṣẹ́ wa jẹ́ lórí Facebook tó ń fi ẹ̀tanú tiẹ̀ tó fi against wa tó ń fi ìbínú tiẹ̀ personal interest tiẹ̀ personal hatred tiẹ̀ tó fi affect lórí social media wọ́n affect wa lóòótọ́ yeah fine wọ́n affect wa lóòótọ́ but ó kàn achieve èèmẹ́ ni èèmẹ́ tó fẹ́ achieve ni pé kákò lórí social media so that you be rejoicing pé mo ti lè kó lórí social media no you can't achieve that mo wá gbàgbé
igi tá a bẹ́ lórí ni tó bá ti gbóòórùn omi yóò sọjí padà ojú ò lè tẹ̀ ń tọ́ bá tan náà ẹni tó paná nìkan ló ní ìtìjú àti ìnira lópin ayé ẹ̀ kí ni yóò gbẹ̀yìn ilé ayé ẹ̀ àwọn ilẹ̀ tó ń san sílẹ̀ yìí àwọn oko tó ń rólẹ̀ yìí kí ló gbìn sínú ẹ̀ kí lè rí tọ́ kà ń bẹ̀ ọ̀gbọ́n bíbélì ni ó ní ẹni tó bá fún irúgbìn ẹ̀ṣẹ̀ yóò rí asán ká irúgbìn ẹ̀ṣẹ̀ ló ń pọ́n yìí lórí social media láti mọ bú àwọn èèyàn káàkiri antagonize àwọn èèyàn káàkiri against àwọn èèyàn káàkiri wọn kì í ṣe nǹkan tó dáa lójú tiẹ̀ rí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ṣé wọ́n mú ṣe sí ni òjò lóbò òru ẹni adóní kakọ what's your own problem òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ Yorùbá wí òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ntọ́ bá kan ni lọ́kan ni ntọ́ bá kan ni ọjọ́ kan ọ́ àwọn nǹkan kan bẹ lórí social media tí ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe lórí social media láti dẹ́rìn pa àwọn èèyàn fáwọn èèyàn láti kẹ́kọ̀ọ́ láti inform àwọn èèyàn láti educate àwọn èèyàn láti motivate àwọn èèyàn láti inspire àwọn èèyàn ìwọ wá rí kankan pick inú gbogbo nǹkan tá à ń ṣe jù láti wá against àwa tá à ń ṣe àwọn nǹkan yẹn lọ òròpó easy ni ọmọ pójú làgán rọ́ ti ń gbọ́mọ ẹgbẹ́ ẹ̀pọ̀n ìwọ ọmọ pójú làgán rọ́ ti ń gbọ́mọ ẹgbẹ́ ẹ̀pọ̀n òròpó rọrùn ni àwa náà ó dé bànújẹ́ tiwa mọ́nu kúlà àwa wá síta láti wá sọ nǹkan fún ọ nítorí fi wá yẹ kọ encourage wa wọ́n máa tún wá bú wa àbúrò báwa náà ò ní ti ń lé wa káàkiri ni sọ̀rọ̀ báwa náà ò ní tàn fèsì ni bó ṣe wà frustrated làwa náà wà frustrated a keep frustration tiwa ni àtọ́jú ẹ̀ ni so what's your problem well ẹ sáré fún mi ìṣẹ́jú kan jàre God bless you. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube onídèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awikonko lónídèmọdé ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò call pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349150491170 tàbí +2349150491169 tó fi mọ́ +234703185437 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction
junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea herbs and scrub spices lórí Facebook @oea_aba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/aba.com email address wa ní herbscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ oea herbs and scrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. Ọlọ́run ní jẹ́ kí tẹnìkọ̀ọ̀kan nu wa ó ṣòro ṣe lágbára Ọlọ́run tí wa ò ní ṣòro ṣe àní ṣe tì lágbára Ọlọ́run. Now lánàá àbíjọ́wò mo sọ̀rọ̀ nípa YouTube channel kan níbi tí àwọn tó ń wọkọ̀ tó ń wáyàwó tí wọ́n ti máa rí ọkọ àtìyàwó alálùbáríkà fẹ́. Yes, mo sọ̀rọ̀ nípa Find Lover TV ẹ lọ máa wò wọ́n lórí YouTube nísìn má tìjú kò sí nǹkan tí ń jẹ́ tìjú nu pé èèyàn wà nǹkan tí èèyàn ò rí gbogbo akọ́lá máa bóbìnrin pàdé lójú ọ̀nà tábà sọ̀rọ̀ gbogbo akọ́lá máa pàdé obìnrin ní chọ́ọ̀chì pàdé lásàlátù oríṣiríṣi ọ̀nà lọ́lọ́ dẹ́sìn fún gbogbo wa láti pàdé eégún hawa adé orí wa lọ sí Find Lover TV lórí YouTube Find Lover TV wàá kọ́ papọ̀ ní mọ́fún ní space rárá Find Lover TV kọ́ papọ̀ Find Lover TV lọ sórí YouTube tó bá ti lórí YouTube subscribe sórí channel wọn then kó wá lọ sórí Instagram pẹ̀lú Instagram handle yẹn náà Find Lover TV wàá oríṣiríṣi àwọn programs tí wọ́n ti ṣe àwọn pop balloons nǹkan yẹn táwọn ọkùnrin máa dúró táwọn obìnrin máa dúró tán máa pick lo and behold majority àwọn èèyàn kan ló lè summon courage láti wá sórí program bẹ́ẹ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ láǹfààní àti wá sórí program wọn bọ̀ tó jẹ́ wípé ẹ̀yin náà ní ìdí ọkọ ẹ̀yin náà ní ìdí ìyàwó bòmí mọ́ra kí n pa ọ́ làrùn ń wí tú mi síta kí n fi ọ́ sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ò lè sọ̀rọ̀ àìlè sọ̀rọ̀ ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó kọjá éèjì tó yẹ kán wà like one of my sisters tó sọ pé reason tó fi wà single at 56 or 54 ò ní wípé ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dá láìsí òun ò dẹ̀ ní feeling fẹ́ nìkankan mọ́ láti gbà yẹn well ilé ayé nìyẹn oríṣiríṣi nǹkan ló fà á tọ́pọ̀lọpọ̀ òfin tí ìlọ́kọ tàbí fẹ́yàwó iṣẹ́ máa ń díwọ́ nígbà míì because kálukú bèlè pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni and again kò sẹ́ni tó fẹ́ liability ó jẹ́ káwọn obìnrin yìí náà jára mọ́ṣẹ́ iṣẹ́ tí wọ́n wá ń ṣe yẹn iṣẹ́ tán fèsì yẹn kò fún wọn láǹfààní láti ní time fọkùnrin ní moment yẹn wọ́n ti wá rẹ́dí ní ìsàn fẹ́ lọ́kọ kò wá sọkùnrin mọ́ lára ní sọ̀ráǹdì wọn irú yín àǹfààní yìí wà fún ẹ̀yin ọmọge náà tó fẹ́ lọ́kọ alárùbáríkà fẹ́ rẹ̀ tó serious kí ìṣẹ́ tí yóò máa gbá ọ tí ó lù ọ́ jìbìtì ara lọ sí Find Lover TV lórí Instagram tó bá ti débẹ̀ follow wọn bẹ̀ then kó wá send DM sí wọn okay o mò ń wọkọ irú ọkọ báyìí ni mò ń fẹ́ wá irú ẹ̀sìn báyìí ni mò ń sìn ọjọ́ orí mi lélẹ́yìí iṣẹ́ tó wà lọ́wọ́ mi lélẹ́yìí okay mò ń wáyàwó irú iṣẹ́ tí mò ń ṣe lélẹ́yìí ọmọ ìlú báyìí ni mí irú èèyàn tí mò ń fẹ́ lélẹ́yìí mo ti bímọ rí mi ì tí ì bímọ rí mo ti lọ́kọ rí mi ì tí ì lọ́kọ rí opó ni mí mi ò kì í ṣopó ọmọge ni mí adélébọ̀ ni mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ you just send it there àti Twitter handle tiẹ̀ so tán bá nídìí phone number wọn á sọ fún ẹ tán bá máa exchange Twitter handle ẹ àbí Instagram handle ẹ pẹ̀lẹ́ lòmíì wọ́n á sọ fún ẹ wọ́n á sì kí consent ẹ so ẹ lọ mọ join Find Lover TV bẹ́ẹ̀ ṣe ń join Find Lover TV lórí YouTube ẹ má gbàgbé Yorùbá Lover TV àwọn náà ló ní Yorùbá Lover TV ẹjọ́ ìkànnì méjèèjì Yorùbá Lover TV yẹn ẹ lè kọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ Yorùbá Lover TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àná Olódùmarè ò ní fi sílẹ̀ so like I said gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́ rí Ọlọ́run bá mi ọ̀fẹ́ inú yín ó dùn kálẹ̀ ayọ̀ yín ó kún kálẹ̀ ìbànújẹ́ ò ní mọ̀nà lé yín ẹ̀ ní sòṣì ẹ̀ ní mọ̀nira ẹ̀ ní jẹ̀yà ẹ̀ ní kíkà àbámọ̀ bọnu lágbára Ọlọ́run abẹ́rẹ́ náà ò ní gun yín ibi ọ̀pàpà ńlá ní jẹ́ bẹ́ẹ̀ ibi àárọ̀ ò ní pa yín tọ̀sán ò ní pa yín tálẹ́ ò ní pa yín àtẹ̀mí àtẹ̀yìn kájọ fà ìkú dẹ́gbẹ́ra ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV ṣé ẹ gbàgbé onídèmọdè ẹjá pàdé ní Authentic Yorùbá TV èdè àti àṣà Yorùbá ò ní wọ mi ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp o +234
+234-904-851-9362 +234-904-851-9362. ẹ bá ní ìpolówó ọjà ẹni kéde tẹ́ fẹ́ ṣe ẹ já sọ̀rọ̀ lórí nọ́mbà yẹn náà +234-904-851-9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o. Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdé. Tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o. Onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè. ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o. onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube. onídèmọdé Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò. Awikonko lónídèmọdé ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá. ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀. Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.